orí ọ̀kẹ́rẹ́ kokoláwo Trump ṣe ìlérí láti ba gbogbo ohun amáyédẹrùn orílẹ̀-èdè kan jẹ́, ó sì ṣe ìpinnu rẹ̀. Lọ́jọ́ Jímọ̀ tó lọ yìí, gbogbo ayé ṣe bí ogun ti tán ni, owó epo já wálẹ̀, ètò ọrọ̀ ajé sì gòkè sí i. Foreign Minister Iran kéde pé Iran ti ṣí ojú omi Hormuz pátápátá. Trump bẹ̀rẹ̀ sí ní jó, gbogbo ayé sì bẹ̀rẹ̀ sí ní yọ̀. Ṣùgbọ́n nígbà tí ó di ọjọ́ Sátidé, gbogbo ètò yìí dàrú pátápátá. Àwọn ọmọ ogun IRGC Iran ṣí iná fún àwọn ọkọ̀ epo 3 tí ó kọjá lójú omi Hormuz. Iran ti ojú omi Hormuz padà pẹ̀lú àṣẹ pátápátá. Trump lérí pé gbogbo afárá ìlú Iran ni òun ó já pátápátá tí òun ó sì bà gbogbo iná wọn jẹ́. Ó ní òun fún wọn títí di ọjọ́ Ìṣẹ́gun kí wọ́n ṣí ojú omi Hormuz padà. Lọ́wọ́lọ́wọ́ báyìí, Pakistan ń ṣe ìgbìyànjú láti mú ojogun omi yìí kí ó wáyé padà láìkú pátápátá láàrin Iran àti Amẹ́ríkà. Èyí ni ibi tí ọ̀rọ̀ ogun náà dé dúró lọ́wọ́lọ́wọ́ báyìí, ṣùgbọ́n ẹ jẹ́ kí a padà sí bí ọjọ́ 3 sẹ́yìn kí a wo bí ó ti rí ní alẹ́ ọjọ́ Jímọ̀, ìgbà tí ẹni tí ó jẹ́ Foreign Minister Iran kéde pé àwọn ti ṣí ojú omi Hormuz fún gbogbo ọkọ̀ láti máa kọjá. Lẹ́sẹ̀ kan náà ni owó epo àgbáyé já sílẹ̀ ní òǹdíwọ̀n 10 sí 100 tí gbogbo ènìyàn sì ń dunnú. Eléyìí dàbí pé jogun omi yìí ó ti wáyé, ó sì ti wá dúró. Ṣùgbọ́n ní ọjọ́ Sátidé yìí ni gbogbo nǹkan tún ṣubú lura wọn padà tí àwọn IRGC Iran sì bẹ̀rẹ̀ sí ní kọlu àwọn ọkọ̀ epo tí ó ń kọjá lórí omi Hormuz. Ọ̀pọ̀ ẹ̀rí fi hàn pé 3 ni àwọn ọkọ̀ epo tí IRGC kọlù, 2 nínú wọn sì jẹ́ titi ilẹ̀ India. Lórí èyí, India ti pe aṣojú Iran ní ìlú rẹ̀ pé kí ó wá sọ̀rọ̀ lórí ohun tí ó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ọkọ̀ epo àwọn. Iran fi ọwọ́ ẹ̀ sọ̀yà pé àwọn ti ti Hormuz pa pátápátá gbòrògbòdò títí tí ogun náà yóò fi parí, àwọn ò ní ṣí Hormuz. Ohun tí ó dájú ni wípé Iran ò ṣàdédé ṣe eléyìí. Ẹni tí ó jẹ́ aṣojú Iran ó sọ ní gbangba wálíà pé báwo ló ṣe fẹ́ jẹ́ tí gbogbo àwọn ènìyàn bá ń kọjá ní Hormuz ṣùgbọ́n tí Amẹ́ríkà wá dènà mọ́ Iran láti kọjá. Yorùbá bọ̀ wọ́n ní má fòkò omi dáàlà, ọjọ́ kan là á kọ́. Ìtumọ̀ ohun tí ó ṣẹlẹ̀ ní èyí: ní ọjọ́ 8 nínú oṣù April tí a wà yìí ni Amẹ́ríkà àti Iran kọ́ bọ ìwé jogun omi tí Iran sì ṣí ojú omi Hormuz sílẹ̀, ṣùgbọ́n Amẹ́ríkà kọ̀ láti kó àwọn ọmọ ogun rẹ̀ tí ó kó dínà níbi àti máa kọjá sí Hormuz kúrò, léyìí tó jẹ́ pé Amẹ́ríkà rí gbà pé kí àwọn máa kọjá lójú omi Hormuz, ṣùgbọ́n Iran ò rí nǹkan kan gbà. Báwo ni eléyìí ti fẹ́ tẹ́ni lọ́rùn? Ẹ gbọ́. Nípasẹ̀